Oyè oyè àjọlẹ̀gùn, oyè oyè àjọlẹ̀gùn, àjọlẹ̀gùn oyè ojúbọ mọ́ ire o. Òrùlé kanko, òrùlé kanko, ọdíjà orò mẹ́mẹ́kú lọ́jẹ́ o. Òrùlé kanko, ọdíjà orò mẹ́mẹ́kú lọ́jẹ́ o. Òrùlé kanko. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin tèmi, ìyókùn ìyọra o, adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí, èmi á dára fún gbogbo wa o, nírun gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Mo kọ́kọ́ kọ orin méjì yìí o, nítorí ìdí tí mo fi kọ orin yìí ni wípé láti fi júbà àwọn bàbá wa, kábíyèsí wa tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn lénìí, nítorí ó ní àsìkò tí àkókò tí a máa ń kọ orin yẹn ní ìlú wa ní Ìkẹ́rẹ́ Èkìtì. Kì í ṣe orin tí a kàn lè kọ́kọ́ dédé máa kọ láìsí ìdí. Ìyẹn ló jẹ́ kí kọ́kọ́ kọ orin yẹn láti fi júbà àwọn bàbá wa méjì lénìí. Fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, orúkọ tèmi kò yí padà o. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété òun lórúkọ tèmi o. Èmi Èjìrẹ́ Òyìnlá kí ọba ọmọ, wíníwíní lójú orogún, èjìwọ̀ lójú ìyá rẹ̀. Ó sọ alákìísà ó sọ́dọ̀ nígbà aṣọ, ọ̀bẹ ṣìkìbẹ́ṣẹ́kẹ́, ọmọ ẹdún ṣeré orí igi, ọmọ òtò lẹ́lẹ̀, ọmọ tá a ṣe bí èmi Èjìrẹ́ amúra ìgbéraga kọ́ o, àṣẹ Olódùmarè ni o. Èmi lọ́mọ Èkìtì o, èmi láyà ọmọ Èkìtì. Èkìtì di méjì lọ́dọ̀ mi o. Èmi lọ́mọ arìngbọ̀nràn mọ́ ìyá sílé ọ̀nì kọ̀kọ̀, àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mí la o. Èmi lọ ya ọmọ aláwọ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kọ̀rọ̀ sọ́jà, kò wí kan lọ́jà lọ́jà kan bomi alura, ọmọ eléyìí kùlé àdéwúre ìyá ni o. Ẹ̀yin tèmi, mo kí gbogbo yín o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin tí a kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ subscribe sí orí ètò wa o. Kẹ́ bá wa tẹ aago tó wà ní aago tó dàbí aago ṣọ́ọ̀ṣì ní orí YouTube yẹn. Kẹ́ bá wa tẹ̀ torí bí ètò wa bá ṣe ń wá nìkan òjọ̀kan ẹ máa rí. Bẹ́ẹ̀ náà ni lórí Instagram, Facebook àti TikTok. Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété. A wà ń bẹ̀ o. Ní orí ètò wa o, a kì í ṣe ọmọ òyìnbó o, a kì í sábà sọ èdè òyìnbó o. Èdè Yorùbá tiwantiwa àti èdè wa lẹ́kìtì òun la máa ń sọ. Ẹ jọ̀wọ́ ẹ subscribe sí wa ní orí ètò wa torí a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ ni o. Kí n tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lénìí, ẹ yẹ ká dé òkè lọ́hùn. Yájò 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 kí mi rí ọ. Yájò 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 kí mi rí ọ. Táyé lolú yájò kí mi rí ọ. Ẹ̀dùn ọ̀gì dájò kí mi rí ọ. Ayaba yájò tí mi rí ọ. Ibẹ̀ mélòó kù ẹ̀mẹ̀ lọ́kùtà. Ìyá ọmọ elélùkù lé Adéwúre ò yájò. Ọmọ yájò kí mi rí ọ yájò. Táyé lolú yájò kí mi rí ọ. Ẹ̀dùn ọ̀gì dájò kí mi rí ọ. Ayaba yájò tí mi rí ọ. Ibẹ̀ mélòó kù ẹ̀mẹ̀ lọ́kùtà. Ìyá ọmọ elélùkù lé Adéwúre ò yájò. Ọmọ yájò kí mi rí ọ yájò. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tèmi. Ẹ káàbọ̀ sí orí ètò wa. Àwọn nǹkan tí àwa máa ń ṣe nìyẹn o. Lóòótọ́ ọ̀rọ̀ yìí kò ń ṣe nǹkan tó yẹ kí n dá sí torí ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ báyìí. Tí àwọn èèyàn máa ń sọ wípé ọba méjìlá ní Èkìtì, ní Ìkẹ́rẹ́ Èkìtì. Lóòótọ́ àwọn ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá wa méjì yìí, Ògùgà ti ìlú Ìkẹ́rẹ́ kábíyèsí o àti Olúkẹ́rẹ́ ti Ìkẹ́rẹ́. Mo wólẹ̀ forí adé o. Mo wólẹ̀ níbi tí mo wà torí fídíò mi yìí bí mo ṣe ṣe mo kàn lo àwòrán ni. Torí kò sí ààyè títí lọ fún mi láti di wípé kí n wá jáde kẹ́ lè rí bí mo ṣe júbà yín lénìí. Lèmi sáré fi lo àwọn àwòrán tí mo ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀yin tèmi, ìdí tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí kò yẹ kí n dá sí, mi ò dá sí tẹ́lẹ̀, mi ò dẹ̀ dá sí. Lóòótọ́ mo ní ìfẹ́ sí àṣà àti ìṣe àwọn ọba wa. Tí mo bá dẹ̀ ní ìfẹ́ sí dáadáa, mo máa ń sọ̀rọ̀ wọn. Àwọn bàbá wa yìí mo máa ń gbé wọn ga, mo máa ń celebrate gbogbo àwọn ọba wa lẹ́kìtì. Bẹ́ẹ̀ ni àwọn ọba kankan ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá di wípé àwọn èèyàn wọn súnmọ́ mi
dáadáa tí mo lè mọ nǹkan tí màá sọ. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́njú bá ìtàn, ṣàṣà ìlú ló wà ní ilẹ̀ Yorùbá tí ò sí ju ọba kan lọ. Gbogbo ìlú ló máa ń sábà ní ọba ju ẹyọ kan lọ. Gbogbo àwọn ọba wọ̀nyí ló dẹ̀ máa ń ní ìṣe tí wọ́n máa ń ṣe, ó dẹ̀ ní ipa tí oníkálukú máa ń kó fún ìdàgbàsókè ìlú. Wọ́n á dẹ̀ ní ọba ẹyọ kan tó máa jẹ́ olórí gbogbo wọn. Bó ṣe wà ní ilé Ifẹ̀ ní ọ̀dọ̀ kábíyèsí wa Ọ̀nìrìṣà nìyẹn. Bàbá Mowólẹ̀ forí adé o, Àdìmúlà Ọ̀jájá kejì. Mowólẹ̀ forí adé lè ní o. Ó wà ní Ifẹ̀ dáradára tó jẹ́ wípé ọba ó pọ̀ díẹ̀ níbẹ̀, tó dẹ̀ yẹ pé kábíyèsí Ọ̀nìrìṣà ọba Adéyẹyè òun ni olórí gbogbo wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn ìlú míì lóríṣiríṣi ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ìlú náà wà ní Èkìtì tí wọ́n ń rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi dẹ̀ ní èrò wípé ní ìlú wa ní Ìkẹ́rẹ́ yìí pé bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó rí, àbí bẹ́ẹ̀ náà ló ṣe rí. Nínú ìtẹ̀síwájú mi tí ẹ gbọ́ ọ̀rọ̀ tí àwọn kábíyèsí wa méjèèjì yìí tí wọ́n sọ lénìí, inú ọ̀rọ̀ tó bá ti sọ la fi máa mọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àwọn fúnra wọn náà ti tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí níbi tí àwa tí a mọ̀ dé. Àmọ́ àwọn arúgbó pé ọba kan lélẹ̀, ọba kan lélẹ̀, èmi ò mọ nǹkan tí àwọn kábíyèsí wa, gbogbo wọn náà la máa ń pè ní kábíyèsí. Èmi ò dẹ̀ mọ nǹkan tí wọ́n ń fà lẹ́sẹ̀, so kò lè jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yẹn títí lọ. Ó lè jẹ́ ọ̀rọ̀ politician, ó lè jẹ́ ọ̀rọ̀ àárín ara wọn, ó lè jẹ́ ọ̀rọ̀ ìlú. Gẹ́gẹ́ bí àyè mi, mo jẹ́ ìkan lára àwọn ọmọ olóyè, mi ò kì í dá sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn torí mi ìfẹ́ kan tọ́jú wípé wọ́n á máa fa bàbá mi lẹ́sẹ̀, torí bàbá mi kì í ṣe oyè lásán náà jẹ, oyè ìdílé náà jẹ, oyè ìdílé táwọn èèyàn máa ń sọ pé ní traditional title ni oyè wọn. So ṣùgbọ́n àwọn fans mi wọ́n máa ń disturb mi gan, wọ́n máa ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi pé báwo ni. Ẹlòmíì á ní pé èmi tí mo máa ń ṣe, tí mo máa ń yí àwọn ọba sí, tí mo máa ń ṣe ayẹyẹ fún àwọn ọba, tí mo máa ń kí wọn dáadáa lórí ètò mi, wípé tó bá dẹ̀ rí nǹkan tó rújú pé mo máa ń sọ pé kí ló dé tí mi ò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń bi mí ní ọ̀rọ̀ yẹn. Àmọ́ ìgbà tí mi ò bá rí nǹkan tí mo lè sọ, tí ò ní nǹkan tí mo lè fi ìdí rẹ̀ múlẹ̀, mi ò dẹ̀ ní ààyè láti lọ sílé láti lọ bá àwọn bàbá wa yìí. Àti wípé àwọn méjèèjì kábíyèsí Ògògà àti Ìkẹ́rẹ́ mo súnmọ́ wọn bẹ́ẹ̀ ni ní ààyè kan. Olúkẹ́rẹ́ ti Ìkẹ́rẹ́ náà mo súnmọ́ náà ní ààyè kan. Torí náà a ṣe ọ̀túnṣòsì má bàbí kan jẹ́ òun ni èmi. Àmọ́ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́, a wá rí wípé mo gbùgbà fún BBC Yorùbá, wọ́n interview àwọn ọba wa yìí. So nínú àwọn ọ̀rọ̀ tán sọ, mo rò pé ọ̀pọ̀lọpọ̀ ni ò sí lórí Facebook tán wà lórí YouTube. Òun lèmi fi ní pé kí n gbé ọ̀rọ̀ yẹn wá. Èyàn ò ní pé kí n má tún gbé sórí Facebook ò, nítorí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ló mọ̀ pé Yorùbá BBC wọ́n ní interview àwọn bàbá wa yẹn. Lèmi náà fi sọ wípé kí n tiẹ̀ wá gbé kẹ́ wá gbọ́ nǹkan tí àwọn bàbá wa yìí sọ nípa ọ̀rọ̀ ó ṣọba kò ṣọba ní ìlú wa ní Ìkẹ́rẹ́. Àwọn bàbá wa yìí sọ̀rọ̀ o. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, gbogbo yín lẹ máa gbọ́ ti ẹnì kíní, tẹ̀lẹ̀ máa gbọ́ ti ẹnì kejì. Ẹ rí mọ̀ wípé nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ, ìtàn tó ń sọ kò yàtọ̀ síra. Ó kàn jẹ́ wípé ọ̀nà tó ní kálukú gbé gbà ló yàtọ̀ síra. So kí n tó parí ọ̀rọ̀ mi pátápátá, bóyá lóòótọ́ ọba méjì ni àbí kìí ṣọba méjì ni, ẹ wá gbọ́ ìwánilẹ́nuwò tí àwọn BBC Yorùbá ṣe fún àwọn kábíyèsí wa méjèèjì yìí, ọba Ògògà ti ìlú Ìkẹ́rẹ́ Àgìrìlálá Ògbénú ọ̀rọ̀ ṣe àlàáfíà àti Olúkẹ́rẹ́ ti ìlú Ìkẹ́rẹ́ ọmọ Olóṣùta Ọ̀run Kẹ́rẹ́ Ọ̀rọ̀lẹ̀ bàbá òkè. Lẹ́yìn eléyìí
a tún tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé fídíò yẹn sí báyìí. Mo gbé oríyìn fún àwọn BBC Yorùbá ní orí ètò yìí o. Ìlú Ìkẹrẹ ti wà tí Olúkẹrẹ ti ń jẹ́ ọba níbẹ̀ kí Ògùngà tó wọ ìlú Ìkẹrẹ rárá. Olúkẹrẹ kẹfà ló wà lórí àlééfà ọba Ìkẹrẹ nígbà tí Ògùngà dé Olúkẹrẹ. Abọ́ rẹ̀ lásán Olúkẹrẹ kì í ṣọba, kò lè fi yan jóyè, kò ń jáde. Kò sí ọwọ́ òṣèlú kankan bẹ́ẹ̀, ìdákẹ́jì ẹ̀ ní ọwọ́ òṣèlú wa. Ṣùgbọ́n ayé tá a wà báyìí, àwọn olóṣèlú kò sí nǹkan táwọn lè dàrú. Ògùngà ò lè dé adé wá síwájú Olúkẹrẹ ni, kò sí pé wọ́n kiri ra, wọ́n lè ríra tó bá ti jẹ́ fìlà ló wà lórí ẹ̀. Bàbá tó bí wa ni wọ́n ń pè ní ọba lọ́rùn ní Ìlúdè nílé Ifẹ̀. Ìyá tó bí wa ni wọ́n ń pè ní Lúwo Gbàgìdá, èyí tó jẹ́ obìnrin kan ṣoṣo tó jẹ́ Ọọ̀ni Ilé Ifẹ̀ rí. So lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a ti dàlú yìí sílẹ̀ tí Ìkẹrẹ ti ń dàgbà sókè ni ọkùnrin kan tí a ń pè ní Ìgònìgà ṣe ọdẹ wá sí Ìkẹrẹ láti ìlú tí a ń pè ní Àgàmà ní àárín Ìjàrẹ̀ sí Àkúrẹ́. Olúkẹrẹ afa ilẹ̀ gòkè ni Olúkẹrẹ tó wà bí gbà yìí, òun ni Olúkẹrẹ kẹfà. Àwọn tó kọ́kọ́ dé Ìkẹrẹ, àwọn náà ń pè ní àwọn Ìlápẹ̀tù tó wá láti Ìlá Ifẹ̀ tú Ìlá Òkè Ìkẹrẹ náà dẹ̀ dé sí. Àwọn tó dé kejì ní Odò Ọjà, ẹni tó dẹ̀ máa kọ́kọ́ dé ní Odò Ọjà wọn là ń pè ní Aládéṣẹ̀lú. Tẹ́ bá lọ sórí kọ̀ǹpútà íńtánẹ́ẹ̀tì ẹ wo àwọn ìlú tí wọ́n dá sílẹ̀ àtàwọn tó dá wọn sílẹ̀, ẹ rí Aládéṣẹ̀lú pé òun ni ó dá ìlú Ìkẹrẹ sílẹ̀. Aládéṣẹ̀lú wá láti Òṣèlú láti Benin. Ní Benin ìtàn sọ fún wa pé nígbà ọba Ìlúàrẹ̀ ó bí ọmọ Òṣùlúà tó jọba tẹ̀lé. Òṣùlúà wá bí àwọn ọmọ. Ìtàn sọ fún wa pé ẹni tán kọ́kọ́ bí yẹn ò tètè sọ̀rọ̀, ẹni tí wọ́n bí kẹ́yìn yẹn tán bí ṣe kejì tó lè sọ̀rọ̀ òun wá rí gẹ́gẹ́ bí ìdí nìyẹn tí ìyá ẹ̀ka àkọ́kọ́ tán fi kúrò ní Benin. Ọmọ ọba tó kúrò ní Benin yẹn, ọmọ ìyá ẹ̀ ní Déjì of Àkúrẹ́, ọmọ ìyá ẹ̀ ní Ọwá Ìbàrà Odò. Ògùngà làbúrò, orúkọ àbísọ ẹ̀ ní Òsìngé Akémùgàmì. Ó wá lóun ò lè dúró sábẹ́ ẹnikẹ́ni, so Ògùngà rí ó wá kúrò ní Àkúrẹ́, ó wá dúró sí Àgàmà pẹ̀lú àwọn èèyàn tiẹ̀. Ó máa ń ṣọdẹ. Ọjọ́ kan ó wá ta erin, so erin yẹn ló tọ̀, ó wá rí èéfín ní ọ̀ọ́kán. Ó ní dájúdájú ńlá jẹ́ pé èèyàn wà ní ìlú bí ìletò bí bó ṣe wá sí Ìkẹrẹ nìyẹn. Nígbà tó dé Ìkẹrẹ wọn mú lọ sọ́dọ̀ Aládéṣẹ̀lú tó jẹ́ olórí ní Odò Ọjà. Aládéṣẹ̀lú wá sọ fún mi pé Ifá ti sọ pé ẹnìkan bọ̀ ìwọ ọmọ ọba òun láti wá jẹ́ olórí wa bí. Wọ́n ṣàwà bẹ̀ pé kó wá láti Àgàmà kó wá máa dúró kó wá gbé Ìkẹrẹ. Kò dẹ̀ síbi tó máa gbé. Aládéṣẹ̀lú wá ní kó máa gbé léwu. Ilé ẹ̀yẹn ló gbé fọ́dún méje. Wọ́n á sọ ló di ọba Ìkẹrẹ. Òun ló wá so Òkè Ìkẹrẹ Odò Ọjà odò pọ̀ fún wa di ìlú kan. Bí Ògùngà ṣe di ọba Ìkẹrẹ nìyẹn. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìwo erin tá à ń sọ yìí ó sì wà nínú ibi láfi sínú ààfin. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àpò ọdẹ tí Ògùngà gbé wá bí lọ́jọ́ tó dé wà ní ààfin. Idà tó mú dání gẹ́gẹ́ bí ọdẹ wà ní ààfin. Àwọn alágbára méjì kan wà wọ́n jẹ́ babaláwo. Èkíní là ń pè ní Ṣìṣìgúnrìnṣì, olóṣù mẹ́ta, torí ó ní oṣù lórí, ó dẹ̀ lágbára púpọ̀. Ọkùnrin kan wá láti Ìṣẹ̀ tó ń pè ní Ọlọ́jẹ̀, torí pé ó ní àrùn kan tí ò jẹ́ kó lè dúró sáárín ìgboro, ibi igbó náà máa ń fi sí. Wọ́n wá mú wá sọ́dọ̀ Aládéṣẹ̀lú lọ́dọ̀ Ọjà Lẹ́rẹ́jà. Aládéṣẹ̀lú ń gbà yẹn ó pe Ṣìṣìgúnrìnṣì olóṣù yẹn torí agbára pé kó bá wọn tọ́jú ẹ̀. Wọ́n tọ́jú ẹ̀, ara Ọlọ́jẹ̀ yá. Nítorí pé olóṣù ló tọ́jú Ọlọ́jẹ̀ yẹn tí gbogbo àìsàn tán tó wà lára ẹ̀ fi kúrò. Ó wá bí ọmọ ọṣẹ́, ó kọ́ṣẹ́ Ifá yẹn lọ́wọ́ ẹ̀. Then Ọlọ́jẹ̀
tó wá di abọ́rẹ̀ olóṣùtà. Ọlọ́jẹ̀dẹ̀ ní ó máa ń gbin nǹkan tó ń pè ní bí rẹ̀rẹ̀ táwọn èèyàn bá ti wá torí nǹkan tó ń gbìn yẹn wọ́n máa bèrè bàbá olúkẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti wá sọ́ra di olúkẹ̀rẹ̀ táwọn pè olúkẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni bó ṣe di abọ́rẹ̀ olóṣùtà nìyẹn. àní torí pé nǹkan tó ṣẹlẹ̀ sí tí olóṣù ó ti kí ọ ẹ̀ kó máa kán lè bò láṣìírí tí wọ́n bá fẹ́ ṣòro olóṣùtà ló lè wá tó bá dẹ̀ ti lọ sí gbó olóṣùtà sójú ojúbọ yẹn tó bá ti ń bọ̀ kò sẹ́ni tó gbúdọ̀ rí. nígbà tó wà lọ́dọ̀ wọn bí tá a bá ti fẹ́ lọ sí ẹ̀bùn ká máa ń ṣọdún olóṣùtà nílùú Kẹ̀rẹ́ tó jẹ́ ọdún tí gbogbo ìlú náà wá sí àti ń ṣọdún yẹn kó tó dé tá a bá ti fẹ́ lọ ṣọdún yẹn nígbà yẹn láyé ìgbà yẹn lọ́wọ́ bàbá wa máa ń lo oṣù kan oṣù mẹ́ta lókè so tá a bá ti ń lọ ilé kan wà lọ́nà bí tá a máa ń gbà lọ sórí òkè àwọn ibi aládìsẹ̀lú lónìí lè yẹn wọ́n wà nínú ìkan nínú àwọn tó kọ́kọ́ dé sílùú Kẹ̀rẹ́ látà tí bàbá wa ti tẹ̀lé lọ tá a bá ti wá ń lọ sókè àwa mọ̀ òwúrà àfi tìwọ́ sí ilé yẹn torí àlejò ní àlefò nìkan lẹ̀ sínú ààfin àdẹ̀lẹ̀ mú mọ nǹkan tí ò mọ̀ ń pa ẹ̀ torí àlejò ní tá a bá ti ń bọ̀ lẹ́yìn tá a ṣe tán lókè àtúwà mú un bẹ̀ ó wà lára ń tá a bá fẹ́ fi ògà jẹ́ léde ibi tí mò ń wí iná máa ń fi sí fún oṣù ọjọ́ mélòó kan tó bá ti ń jẹ ọba kò pẹ́ kò jìnnà nígbà táwọn wí ní àwọn òyìnbó wọ́n ti kó wa ká dán tó bẹ̀rẹ̀ sí colonize wa ìpàdé àkọ́kọ́ tó máa gbé wá sẹ́kìtì ó lọ sí Ọ̀tún ìwọ òwúgà bóyá bàbá mi lọ sí ìpàdé tó fẹ́ ṣe lọ́tún yìí nígbà tó máa dọ̀hún gẹ́gẹ́ bí aládìkérékè tiẹ̀ tó ti ní instead ẹ̀wọ̀n kókò sí ọ̀tọ̀ ìbò ṣe tí ò ní rẹ́kọ̀dì ìbò gbé rẹ́kọ̀dì síta pé oníkàwé kọ rẹ́gísítà tó wá sí ìpàdé instead Ògùgà representing Olúkẹ̀rẹ́ òun kàn kọ Ògùgà of Ìkẹrẹ́ Ògùgà from Ìkẹrẹ́ that was the beginning of Ògùgà's ascension. ìkan nínú àwọn ọmọ ẹ̀ obìnrin bó ṣe lọ fẹ́ ọba ọmọ tó nìyẹn nígbà tó ní ọmọ ẹ̀ níyàwó ló lọ bá nílùú wọn pé ẹjọ́ bàbá ẹ yá mi nìkan nínú fìlàtẹ́ ẹ̀dẹ́ tán torí ti bẹ́ẹ̀ tán jẹ́ kí sọ̀rọ̀ ibi tí òun láti bẹ̀rẹ̀ sí jáde láyé nìyẹn. 1893 lóyìnbó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣèjọba Èkìtì 1893 yẹn Ògùgà kejìlélógún ọba Lówólódù ló wà lórí oyè gbogbo ìpàdé yálà kó tó di kóyìnbó tó dé lẹ́yìn ìgbà tó yìnbó dé kò síbi kan tẹ́ máa rí pé bóyá Olúkẹ̀rẹ́ ó bá ọba kan ṣe pàdé rí. mo ń bẹ gbogbo ọmọ Ìkẹrẹ́ lápapọ̀ ní pàtàkì kábíyèsí Ògùgà àti gbogbo ọ̀tọ̀kùlú ìlú Ìkẹrẹ́ pátá wípé ká kó ara wa pọ̀ ṣe kan ká fọ̀tẹ̀ sílẹ̀ ká jẹ́ kóhun tó kọjá ó kọjá ká wo iwájú ká lè jẹ́ kí àwọn ènìyàn wa kó lè jèrè wa gẹ́gẹ́ bí aṣíwájú wọn. mi ò fẹ́ ìjà so kò sí ìjà kò sí à ń wò torí pé àti gbẹ́jọ́ lọ sílé ẹjọ́ so ẹjọ́ wà nílé ẹjọ́. ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lẹ́nu wọn ẹ rí mọ̀ wípé ọ̀rọ̀ yìí kò yàtọ̀ síra ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni wípé kò sí ìjà láàrin àwọn ọba wa yìí o èdè àìyedè kékeré òun ló wà ń bẹ̀ mo dẹ̀ mọ̀ wípé tí àwọn èèyàn bá ti wà ní ẹ̀yìn èkíní tó wà lẹ́yìn èkejì àwọn máa ní pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àmọ́ àwọn méjì ẹ̀dẹ̀ ti gbọ́ lẹ́nu wọn wípé ẹjọ́ ọ̀rọ̀ wọn ó ti lọ sí ilé ẹjọ́ so kò dẹ̀ sí ìjà ní ibẹ̀ wọ́n á dẹ̀ yanjú rẹ̀ ní tùbí ìnùbí oníkálukú ló ní àyè tiẹ̀ tó máa ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọba pọ̀ ní ìlú ẹnìkan ọba kan ló máa jẹ́ olórí gbogbo wọn ó lè jẹ́ irú nǹkan báyìí ló yẹ kó ṣẹlẹ̀ ní ìlú wa yìí tí ò tí ì ṣẹlẹ̀ lágbára Ọlọ́run bí gbogbo ẹ̀ ṣe rí yìí Ọlọ́run á bá wa yanjú ẹ̀ mo kàn fẹ́ kí ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ tí ì gbọ́ tẹ́ ẹ̀ dẹ̀ máa ń bi mí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn bí ọ̀rọ̀ ṣe jẹ́ àwọn méjì ti sọ̀rọ̀ o wọ́n ní pé wọ́n bára wọn jà o wọ́n bára wọn ṣe ní ìrẹ́pọ̀ ọ̀rọ̀ wọn dẹ̀ ti lọ sílé ẹjọ́ á dẹ̀ parí ní ayọ̀ àti àlàáfíà ìyẹn ni mo ní kẹ́yìn gbọ́ ní ti tèmi o ẹ ṣé mo dúpẹ́ o ire lójú ọjọ́ rí ire lójú wa máa rí o ọ̀rọ̀ ètò mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ lé ní o ìyókùn
ìyanra ọmọdé ti dì sí o àdè àjẹkanra o pàdé pọjà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rè o mọ́ lọ́sẹ̀kìtì o.